ẹ wo ọmọbìnrin kékeré tí K1 gbé dání nínú fọ́nrán yìí. Lára àwọn ọmọ tí K1 Wasiu Ayinde tó bí síta nìyẹn, ṣùgbọ́n tó kọ ọmọ àtìyá tó kọ̀ jálẹ̀ tí ò gba ọmọ àtìyá. Kí ló wá ṣẹlẹ̀ tí K1 ò fi gba ọmọ àtìyá? Ọmọ yìí ó ti wá kọ̀lù K1 Wasiu Ayinde, ó ti kọ̀lẹ̀ wípé bí bàbá òun ṣe lówó tó, ó kọ̀ òun sílẹ̀, ó kọ̀ ìyá òun náà sílẹ̀ pé kí K1 kó wá gbà òun. K1 ti wá fèsì, ó ti sọ̀rọ̀, ó ti fèsì, gbogbo òbí dẹ̀ ti ń mì tìtì. Kí wá lè sì tí K1 tó fún ọmọ ìyá àtìyẹ́ ẹ máa gbọ́ ohun ẹ̀rẹ́wọ̀n nínú fídíò yìí o. Bóyá ẹ má jẹ́ ń dá yín lágara, ẹ máa bá mi. Ṣé bẹ́ẹ̀ gbàgbé kéèsì Ọmọbọ̀wálé tí Bímbọ́ Badmus tó fún tí ò gba tọmọ yẹn náà, tó jẹ́ pé lẹ́yìn gbogbo ọ̀pọ̀lọpọ̀ rògbòdìyàn ó pàpà wá gba ọmọ yẹn. Another case tún lè léyìí o. Ẹni tó máa ń bá K1 ṣe ẹsẹ̀, tí máa ń bá ṣe ẹsẹ̀, òun ni K1 kì mọ́lẹ̀ níbi tó fún lóyún. Ó dẹ̀ sọ pé àwọn déètì ara àwọn fọ́dún 7 gbáko. Ọlọ́run gbọ́, mo fọlọ́run búra, mo fà náà bìtẹ̀. Bàbá ńlá sọ̀rọ̀ ní K1 Wasiu Ayinde sàrà ni. Ẹni tó bá lóyún kóyún fún K1 Wasiu Ayinde sàrà ni. Ẹ wo K1 Wasiu Ayinde ó ti reply o gbogbo àwọn tí wọ́n ń ganu sí ọ̀rọ̀ ọmọ ẹ̀ tó kọ̀lù K1 Wasiu Ayinde tó kọ̀lẹ̀ out wípé kó wá gba òun ọmọ Ìgbò tí K1 Wasiu Ayinde tó fún lóyún, tó dẹ̀ ti gbìyànjú, ó ti lọ báyà K1 nígbà tí ó wà láyé, ó ti ṣe lọ́tọ̀ọ̀tọ̀, ṣùgbọ́n K1 fárígá náà ní pẹ́sẹ̀ òun ò ní gba ọmọ yìí. Ọmọ yìí ti wá jáde síta, ó ti call out K1 náà ti wá fèsì. Ó lágbára. Ẹ jẹ́ ká farabalẹ̀ dáadáa, ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan, kẹ́ ẹ fẹ̀yìntì dáadáa, kẹ́ ẹ wá gbọ́ nǹkan tí K1 tó sọ. Èsì tí K1 tó sọ fún ọmọ yìí, ṣó yẹ kí òbí dáadáa kó sọ bẹ́ẹ̀ ṣá? Ṣé ẹ gbàgbé tí òṣèré tíátà Nollywood kan tó fún lóyún náà tó pàpà gba ọmọ yẹn lójú agbo? Ẹ rí i pé eléyìí ó tún gan tí ọ. Ẹ wo, ẹ jẹ́ ká jọ gbádùn èsì tí K1 Wasiu Ayinde tó fi síta o. Ẹ jẹ́ ká tún wo bí TNT bó tún ṣe ganu sọ̀rọ̀ náà. Ẹ má wàá gbàgbé kí l'opinion tiyín, kí l'èròǹgbà tiyín lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí. Ẹ já pàdé ní abala àríwísí, ìyẹn comment section lábẹ́ fídíò yìí. Ó yá, ẹ jẹ́ àjọgbádùn síwájú. Ó fight back, ó tún reiterate wípé ń tẹ́ bá fẹ́ ṣe ni kẹ́ ṣe, òun ò gbọ́ mọ́. Ó fight back ni pé okay, ẹ fi pé ẹ lè mess about pẹ̀lú òun lórí social media, ẹ fi pé lè fi TikTok dẹ́rù bà òun, ẹ fi pé lè fi Facebook dẹ́rù bà òun, ẹ fi pé lè fi Twitter dẹ́rù bà òun. Ó yá, ẹ go to hell, ẹ go to hell. Ó kọ́ yín bluff ló sọ, ẹ go to hell ló ṣe fún yín. Ó fight back ni. Ẹ rò pé kò mọ nǹkan tó ń ṣe. Ó fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé gbogbo ariwo tẹ́ ń pa, gbogbo igbe tẹ́ ń ké, gbogbo àhà tẹ́ ń ṣe, bó tiẹ̀ bá ń dùn gan, ó jẹ́ kẹ́ ó useless ẹ̀ mọ́ yín lọ́wọ́ ni. Tẹ́ bá mọ̀, tabara àwọn èèyàn kan tó bá ń ṣe báyìí fún yín, ẹ̀yin èèyàn ẹ máa wo, at the end of the day wọ́n máa wá gba owó. Àwọn wa ní ẹgbẹ́ àkáǹtì síta fẹ́ dáwó fún ìyàwó kìíní kan tó bá ṣe ni àwọn á kó àfọbìnrin ẹ̀ wọ́n á kó àfdání. Mo láì nǹkan tí máa yìí ṣe tó fi dá yín lóhùn. Táwọn èèyàn bá ń ṣe báyìí fún yín, ẹ̀yin èèyàn ẹ máa mọ̀ wípé àwọn ọ̀nà wà. Recently nǹkan kan ṣẹlẹ̀ sí mi tó jẹ́ wípé ká ní pé onítọ̀hún kò gba ọ̀nà tó gbà yẹn ni, kò sí nǹkan tó máa ṣe, nǹkan tó rí gbà lọ́wọ́ mi kò ní rí gbà. Tí wọ́n máa yẹ bá ṣe ń lọ sọ́dọ̀ ọba 10 sẹ́, nínú ọba 10 méjì àdá lóhùn náà ẹ̀. Èyí tí bàbá Wasiu wá ṣe yìí, ó wá fi sọ fún yín ni pé ẹ go to hell, òun kọ́ lòun ní sàrà ni. Irú máyì dẹ̀kẹ̀rẹ̀, irú alájì yìí, kì í ṣe pé kò ní emotion, ó ní bẹ́ ṣe lè play ẹ̀ tó jẹ́ wípé ẹ máa hit ẹ̀ hard níbi tó da tẹ́ pé láìsí pé nìkan kan sọ̀rọ̀ fúnra rẹ̀ á bá rẹ̀ sọ̀rọ̀ nínú ilé, ẹ kọ́ rí pé wọ́n kàn yanjú kinní yẹn lábẹ́lẹ̀ ni. Honestly, bí ẹ ṣe ní kò tọ́jú ọmọ tó, àwọn ọmọ ẹ̀ ò fi ṣeré, àbẹ́yìn ò kí n rí pé àwọn ọmọ ẹ̀ ò fi lẹ̀ ni. Àwọn ọmọ ẹ̀ mọ̀ pé bí ò bá fáwọn lówó, orúkọ yẹn máa ṣílẹ̀kùn fáwọn. Àbí ọmọ ẹ̀ tó lọ ṣe kinní ní Sùúrùlérè sí, ṣé agbára ọmọ yẹn ló débẹ̀ ni? Bàbá yẹn ló ṣílẹ̀kùn fún un. Irúkọ táwọn ọmọ ẹ̀ máa ń jẹ lọ́dọ̀ ẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ṣe ní ẹ kò tọ́jú ọmọ, àwọn ọmọ ẹ̀ ò fi ṣeré, wọn ò filẹ̀. Ẹ ti rí láàrin àwọn ọmọ ẹ̀ bó ṣe ń ṣe rí. Because ó mọ̀ pé kì í ṣe owó ẹ̀ lórí ní màtà, nǹkan tí orúkọ ẹ̀ Grace torúkọ yẹn kárì. Mo dẹ̀ sọ fún yín pé ẹ̀ǹkan
èèyàn kan náà máa ń rí nínú wọ́n lè ẹ̀ǹkan nínú ọdún 10 ni ẹyọ kan bẹ́ẹ̀ yẹn nínú ṣé òun nìkan ló ń kọrin ni bẹ̀tẹ̀ tó náà bá ti dá ó ti dá mi ò support nǹkan tó ẹ bá fìpò ṣe o but I'm just telling you pé n tó ṣe fún yín ó fight yín back ni ta ló máa wá dùn jù èyí tó ṣe fún yín sìn á dùn gbogbo àwọn obìnrin mo gbọ́ káwọn obìnrin kan ti ń sọ pé ṣe ti rí sí ẹ̀yin obìnrin tá a bá ń sọ fún yín ẹ̀yin single mom ṣe rí pé ẹ̀yin bíi 100 lẹ bú Wàsíù ẹ̀yin bíi 2000 lẹ ṣépè fún lẹ bú nǹkan ẹyọ kan tí ò pé 2 minutes òun ló fi dáhùn báyìí o mo dẹ̀ gbọ́ pé kíní máa da gbogbo ìgboro rú nǹkan ẹyọ kan yìí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ẹyọ kan tó ta bá lè rí ó ta bára lé ó ta bára oko ó ta bẹ́ẹ̀mí gan torobìnrin ni mí bọ̀ bíi 2000 ló ti bú o bọ̀ nǹkan ẹyọ kan ló fi dá yín lóhùn yìí tó fi dábẹ́ ni pé ìfà kíní á tún dá ìbànújẹ́ fún màmá ọmọ tó bọ́ síta á tún dákún bànújẹ́ ẹ̀ ni ọlọ́run á tún dákún bànújẹ́ ọmọ yẹn á dákún bànújẹ́ màmá ẹ̀ àwọn èèyàn tí wọn ò lẹ́nu tẹ́lẹ̀ wọn á tún ráyè bú ọmọ yẹn pé bàbá ẹ̀ ti ní sàárà ni ó jọ ìyá ẹ̀ wọ́n á sọ wípé àìmọye èèyàn méjì tó ń jọra wọn tí ẹ̀jẹ̀ ò dẹ̀ ta pọ̀ àwọn èèyàn méjì jọra wọn ó léèyàn kan mi wàá mọ̀ bóyá bàbá Wàsíù náà ó léèyàn kan ní National Theatre tó jọ Wàsíù yìí gangan bí ìmumu ó dàbẹ̀ ni pé ìyá kan tó jọ bí wọ́n gé wọn sí méjì ni wọ́n á sọ wípé èèyàn jọra wọn ò míì pé bóyá òun ló bí ló bá tán irú nǹkan tó sọ yìí sìn ó dá bànújẹ́ kún bànújẹ́ màmá ọmọ yẹn ó dákún ọmọ yẹn ó dákún ẹbí ẹ̀ pé sàárà ni so torí ẹ̀ èèyàn máa ń fi ọgbọ́n ṣe nǹkan over 2000 ló ti bú bàbá yìí o èsì ẹyọ kan yìí ó máa da lérú dọ̀nà rú ó tàbí èmi gan ta gbá gbogbo obìnrin ayé èsì ẹyọ kan tó kọ̀ rọra fún tí ò pé 2 minutes so èèyàn láti ní sùúrù irú èèyàn báyìí emotion ẹ̀ ló máa play irú ẹ̀gbọ́n ọmọ lọ́ọ̀yà tó ti di kíní ní sùúrù lérè yẹn wá bó tiẹ̀ ṣe máa wá lọ pẹ̀lú ọmọ yẹn àwọn ọba bó bá máa fi bá ọba bíi 10 sọ̀rọ̀ bíi 2 àdá ẹ lóhùn kó tiẹ̀ wá bọ́ta kó kọ́kọ́ call attention àwọn lọ́ba yẹn kó má gbọ́mọ sí i kẹ́tì ẹ̀ kọ́kọ́ lọ́ọ́ fa bẹ́lẹ̀ tó bọ̀ gbogbo yín ti fi pé social media yẹn o ò ní ìrètí yín now ó ti sọ̀kò ó ti jùkò ó ti rí tarí pé òun ò gbọ́mọ sàrà ni kí lẹ fẹ́ ṣe sínsìn kí lẹ fẹ́ ṣe sí òkò tó tẹ̀ jù yìí ó ta bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó tún wá sọ fún yín pé ẹ lọ sí TikTok kẹ kúrò lórí TikTok ẹ lọ sórí Facebook kí lẹ fẹ́ ṣe sí Ọlọ́run kó fún wa lẹ́mìí ọgbọ́n máa yìí dẹ̀kẹ̀rẹ́ ó máa ní emotion máa yìí ó ní bó ṣe lè play ẹ̀tẹ́ pé Ọlọ́run á sunkún á tún bẹ ọmọ yẹn bọ̀ yìí tẹ́ ṣe yìí ẹ káàárọ̀ ṣé bó ti fún yín lẹ́sìnsìn kí lẹ fẹ́ ṣe sí ta ló tó mú Ọlọ́run nìkan ni Ọlọ́run ò dẹ̀ ní mú ó máa mú gan bóyá tó bá ti kú tán Ọlọ́run ò ní mú ẹ má jẹ́ àtanra wa ẹ̀yin obìnrin ní kẹ́ jẹ́ kó rí yín pé ẹ̀yin tẹ́ bá dẹ̀ fi pé ọkọ ṣẹ̀yìn ìyàwó ṣẹ̀yìn ẹ má rí social media bíi solution ẹ má rí social media bíi pé òun ló máa gbàgbára kò sí nǹkan kan tí social media lè ṣe ó ní yóò 1 versus 2000 ọ̀rọ̀ tí ẹ yọ ọkọ tí Wàsíù sọ yìí ó kárí ìwé ti ju 2000 people tẹ́tí sọ̀rọ̀ lọ ṣe wá rí báyìí ẹ káàárọ̀. ẹ gbọ́ ta ni ká blame ṣé K1 ni àbí ọmọbìnrin tó ń bá a ṣẹ̀ṣẹ̀ tí K1 fi lọ́ọ́ tóun náà làdílẹ̀ tó wá lóyún tí K1 kọ òun àtọmọ sílẹ̀ ẹ gbọ́rọ̀ tí Olúyinká TNT tó sọ ṣọ́rọ̀ ní ṣá ta ni ká bá wí nínú àwọn méjèèjì ẹ já pàdé lábala àríwísí comment section fídíò yìí bó ti rí lọ́kàn yín gan-an bó ló ti rí lọ́kàn yín ẹ máa drop ẹ sábẹ́ comment section fídíò yìí.